tí ní kí wọ́n ara lẹ̀ bọ̀ ìyálòde mo fi tọ̀wọ̀tọ̀ mo fi kí yín o ní gbogbo ìbá máa kí kábíyèsí His Royal Majesty Ọba Reverend Kingsley Adérọjú Oyèlámì Oníkọ́lá JP Olúfìjì 2 ìyẹn ní on the 17th ní that same 17 yẹn a tún tẹkọ̀ sọ́nà adé ọ̀dọ̀ bàbá wa His Royal Majesty kábíyèsí o Ọba Alhaji Abdulrafiu Adeniyi Ọláníyì Ariwoọlá Àkótù ìyẹn Asígangan of Ìgangan Kingdom mo ní kábíyèsí o agbéra láti bẹ̀ adọ́dọ̀ àwọn bàbá dáadáa àwọn bàbá lálùbáríkà mo like àwọn mountain tí mo rí ibi tá gbà wọlé yẹn gbogbo bẹ̀rẹ̀ lẹ́yẹ kó busy kó jẹ́ hospitality kí iná wà kí títì wà ìyẹn kábíyèsí ti Ayétẹ̀land adébẹ̀ ní His Royal Majesty Ọba Emmanuel Ewo Ọlá